Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe mi àti yín kù lórí dáadáa. Àánú Ọlọ́run ní fi mi àti yín lẹ̀ akú òǹgbẹ ohun tán lọ náà nìyẹn fa àátọ mọ́tò ní kú nìyẹn. Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ gbogbo sí olóore wa nú àwẹ̀ yìí Ọlọ́run má jà bá wọn fi san gbèsè àti mi àti yín gbogbo sí olóore wa Ọlọ́run má jà fi ṣòfò ṣe ní sábàbí iṣẹ́ rí tí ó gbé wa wà lè Jánnà ọlá àjọ kan sọ̀rọ̀ wọn jù Ọlọ́run. Ọ̀rọ̀ mi yí kàn yín lénìí mo fẹ́ yàdọ̀ yín díẹ̀ mo fẹ́ gbé gbọ̀nà ọ̀dọ̀ yín kájọ tẹ̀bàtẹ́ra wa níwọ̀nba. Ìran tẹ́ ń wò ní jìnnà ọ̀wọ̀ wọlé tọ̀ yín wá. Mo fẹ́ pè yín sákìyèsí kájọ wòye sí kẹ́ yí rí ẹ̀ wò kẹ́ yẹ̀ wò ìjọ bátara ayé mu. Ìjọ tiẹ̀ lẹ́rìí sọ́jú ẹ̀sìn wa. Mo dájú ọ̀rọ̀ mi kọ gbogbo ẹni tí bá jẹ́ Yorùbá l'Abuja tí wọ́n jẹ́ Mùsùlùmí. Jẹ́ n kó méjì pọ̀ mọ́ Nasarawa, Niger State torí ọwọ́nú ara wọn. Mo dájú ọ̀rọ̀ mi kọ yín lénìí. Ìwọ jẹ́ Yorùbá àbí ìwọ tí ẹ ṣe Yorùbá àmọ́ gbọ́ Yorùbá kódà bóyá ju Yorùbá lọ tí wọ́n jẹ́ Mùsùlùmí kájọ yí rí ẹ̀ wò ṣé ẹ̀ mọ dójú ti ran Yorùbá pẹ̀lú tẹ́ mú mẹ́sìn. Tí mo bá dájú ọ̀rọ̀ mi kọ orígun mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo àwọn sọmagbè táwọn kù tó jẹ́ stéètì míì nílẹ̀ Haúsá tí Yorùbá wà tí wọ́n dójú ti ran Yorùbá wọn lè bá mọ̀ pé nítorí bá mú yàn máa ra mọ́gàjí ń kò wọ́n jẹ́ ń tàn kí baálé ilé kọ́ mọ́ sàfara lókù. Abuja látàbàjì wàlí gbọ́gbọ́ládá tó fi dé gbòòrò central area Maitama Eyin Karo Karisi Maraba tó fi dé Kẹfì Madala Suleja tó fi dé Lambata gbogbo ẹ̀yà ara Kaduna road. Mo dájú ọ̀rọ̀ kọ yín gbogbo Yorùbá tó jẹ́ Mùsùlùmí. Lailatul Qadri yín ìjọba ti gbogbo ara yín mu. Ǹjẹ́ àwọn ọ̀ràn kan kọ́ lè mi àti yín wá dé bá nílùú tẹ́nì kọ̀ọ̀kan wà nílẹ̀ Haúsá ǹjẹ́ ìsìlámù yín ó ṣe fi sòdí wọn tí wọn sọ́jọ́. Pàápàá jùlọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lóko l'Abuja Ansarud-Deen Ansarul Islam Nawarud-Deen Korib tìrìàwá yìí ti jẹ́ Islamic Youth League àtẹ̀yìn bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọ̀jẹ̀ wẹ́wẹ́wẹ́ kápá àwọn olórí yín sákìyèsí káti ẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ lè máa lérò pé àwọn aráyé tí yín ni wọ́n ń wò mí wọ́n ń gbọ́ tí ìbá sì dájú ọ̀rọ̀ kan wọ́n báyìí mo bá kàn ń ṣàlàyé lágbègbè ìpele sákìyèsí pé Ọlọ́run bá ẹjẹ́ àmọ́ Lailatul Qadri wọ́n ní àmọ́ wà ní ọjọ́ mẹ́wàá yìí ká máa fi wà ní èyí jẹ́ pé bóyá ká wá mọ́jọ́ ká máa wá tẹ invitation ká máa tẹ pósítà pé ọjọ́ báyìí làwọn mú fún Lailatul Qadri wà yẹn náà mélòó ní síbẹ̀ ní Nàìjíríà àwọn wo ní síbẹ̀ tí wọ́n bá wá ń sọ bẹ́ẹ̀ tí ìbá dájú ọ̀rọ̀ kan yín báyìí lè máa ní àwọn tẹ̀bílíìgì gẹ́gẹ́ ara wọn ní bá wíwá kì í sàwà kì í ló jẹ́ kí n dájú ọ̀rọ̀ kan yín sọ pé ọ̀pọ̀lọpọ̀ yìí olódo kò tiẹ̀ dá tẹ̀bílíìgì máa yàtọ̀ sí gbogbo ẹni tí bá ti ń sọ pé eléyìí ọ̀lọ́ lánàá tẹ̀sí eléyìí ọ̀lẹ́rìí ẹjẹ́ á dúró níbàámu bọ́lọ̀ ti fẹ́ òun náà tẹ̀bílíìgì lójú gbogbo yín. Àánú Ọlọ́run ní fèmí àti yín lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó lè máa rí kí láwọn tí wọ́n ti ẹgbẹ́ kékeré lọ pé ni Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim wa zakir fa inna zikra tanfa'ul mu'minin. Ẹ̀yin ẹ̀sìn kìlọ̀ ẹ̀sìn rántí ẹ pé wọ́n ṣàkíyèsí kò sẹ́ni tí ó ṣàǹfààní fún jẹnire lọ mùmínì ẹni tó nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ẹni tó gbà pé wọ́n pàdé Ọlọ́run èmi àti ọjọ́ mẹ́wàá yìí tabẹ̀lẹ̀ lánàá yìí àwẹ̀ yìí Ọlọ́run ló ń mẹni tó jẹ́ pé àgbà káyìn tí ẹni Ramadan tí ń bọ̀ ó lè má bẹ́ẹ̀ lómi láyé mọ́ ìyẹn bí ẹni tí ó ní eléyìí tí ó ní palẹ̀mọ́ pé tóun lọ lè dé bá lálẹ́ kìyàmá ni wọ́n pè ṣàkíyèsí ẹni tó bá nígbàgbọ́ ni ó ní belief òun nìkan ní ọ̀tẹ̀tí sí àwọn oníwòye sí yẹn torí kí n fèsì fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá yín comment tẹ́ bá di tẹ́lẹ̀ mi bá ń bí ebú pé ẹ̀yin ò tí ẹ̀ máa dúkẹ́ máa kọ̀ndé ẹ̀mọ̀ kan lọ kẹ́ máa dájú kọ àwọn èèyàn sẹ́yìn ò lè dá wà síse ni kì í jẹ́ wípé sorry
kìí ṣe ọ̀rọ̀ tí ń gangan lọ ká wọn láà jálàbí ní dẹlómi láàmú ó ti rí pé tó bá mú wa yíwọ́ ti ẹ̀yìn àwọn ará òun náà ní kò nìyẹn kó mọ wá sọ pé kí ló dé tẹ̀yìn ò lè dá ti yín ṣe kí ló dé tẹ̀yìn ò lè. ìrà ò fẹ́ kókó dénú kì í jẹ́ pé bóyá torí pé ọ̀pọ̀lọpọ̀ lè máa lérò pé wá ìtẹ́ ìfilé lọ́dọ̀ wọn ìbẹ́ ẹ̀kẹ́ wá wọn lọ ní àwọn oníkí máa wá kí. àkọ́kọ́ náà àwọn ọ̀jọ̀gbọ́n wọn bẹ̀rẹ̀ nínú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí mo dákọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ lè máa wá lérò wípé dáadáa ń bẹ ń bi ká mọ́jọ́ káwọn mọ́jọ́ fúnlẹ̀ látòlè kọ́dí ọjọ́ báyìí láwọn lẹ́gbẹ́ báyìí ó ṣe tiwọn ọjọ́ báyìí láwọn ti bí ó ṣe tiwọn ẹ̀rí pé Islam ń tẹ̀síwájú Islam ti gbó ti fámílì yìí àbí tọlọ́hun bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lè máa lérò wọn lè máa ní rísì kọ̀ọ̀kan wípé látòlè kọ́dí ìtẹ́ni àmọ́ sí mọ́ òun náà fi bá mọ́sálásí débi tá a bá dé ẹ̀yìn náà rí pé Islam ń gòkè mọ́sálásí ti yí àbí ti gbogbo mùsùlùmí torí pé ọ̀pọ̀lọpọ̀ máa lérò wípé ní ó padà jẹ́ kí n tún ṣàlàyé kí láǹfààní tí mùsùlùmí rí jẹ lára ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ ǹjẹ́ tí ẹ lóore ká tẹ̀sí gbogbo àlè wọn ẹlòmíì lè máa ga orí wọn ni wọ́n ṣe mọ́sálásí tàdúgbò yín tẹ́ẹ̀ tí rí parí láti bí ọdún 10 sí wọ́n bá yín dá sí tí òjò wọn yà sí ni pé ẹ kì í sára wọn ẹ̀yìn sára wọn gbogbo ibi tó wọ́jà wọn bá dé àwọn tí bá ń bá wọn sí ni èyí tó jẹ́ kí mi náà dájú ọ̀rọ̀ kan yín báyìí ni pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé man ra'a minkum munkar falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al-iman tá bá rí tí ó dá ká fọwọ́ kọ̀ agbára tèmi ó ká ká tú yẹn kan bí intense Laylatul Qadri ama wà ní Hausa ń bẹ nbi tẹ́ wà àwọn Gara ń bẹ Ẹdó ń bẹ Ìdùmọ̀ ń bẹ tí wọ́n jẹ́ mùsùlùmí ǹjẹ́ yìí rí káwọn mọ́jọ́ fún Laylatul Qadri tí wọ́n gbogbo ẹ̀yin tẹ́ mọ́jọ́ on 20 kìíní kan ní tí on 20 kìíní kan ní tí ṣé bẹ́ẹ̀ lè rí ẹ̀sìn ní kẹ́ mọ́ bá mú tí wọ́n bá tẹ̀ wá ń sòsì lẹ́nu alẹ́ mọ́júmọ́ yìí ní mo ti bẹ̀rẹ̀ sí wò lẹ́nu alẹ́ ànáfà mo ti bẹ̀rẹ̀ sí wò wọ́n ti bẹ̀rẹ̀ sí àwọn kan ti bẹ̀rẹ̀ sí Laylatul Qadri tí wọ́n lẹ̀ Yorùbá Laylatul Qadri nù àbí abẹ́ ń ṣe pátì wọ́n gbé lẹ́lọ́n káàkiri ẹ̀yin ìyá wọ́n yẹ dá sí ìyá wa náà tí mo wá ẹgbẹ́ jálàdúgbò gbogbo ẹ̀ kí ló dé tó já sí pé gbogbo àwọn ìran tí wọ́n jẹ́ mùsùlùmí ẹ̀rí wo làwọn rí táwọn fi mọ̀ pé ó yẹ ká náfìlà lámàáyàn àmọ̀ tìláwà Al-Kùránì ẹ̀rí wo ni Yorùbá ní ló fi já sí pé ijó ẹ̀pà àwọn àfáà kan ẹni àwọn ọmọ sun rárá ẹni wà sí ni wọ́n sì kọ́nà yìí tó bá fẹ́ fara jọ súnà nínú àwọn tẹ́ bá ń pè lóníwà sí ṣe pé fún Laylatul Qadri náà níjọ́ tó wà yìí tó wà ń kò sòdodo fún yín ni wọ́n fẹ́ jọ yín lẹ fi rò pé ó yẹ ká lè pélé yìí tí ọ̀rọ̀ jà wọn yòókù lọ. Ànábì sallallahu alaihi wasallam pé ká fọwọ́ kọ̀ tágbára wa ò bá wa ká torí pé nínú àwọn tó yẹ kó máa fọwọ́ kọ̀ bàjẹ́ lórílẹ̀-èdè yìí Nasfat jẹ́ kan gbòógì Ansarud-Din jẹ́ kan gbòógì Ansarul Islam jẹ́ kan gbòógì wọ́n láwọn èèyàn professor bẹnu wọn àwọn ló yẹ kí wọ́n wádìí òfin tó pé kílẹ̀sì wí ọ̀dọ̀ wọn ló yẹ kó ti bẹ̀rẹ̀ federal capital ló yẹ kó ti bẹ̀rẹ̀ ká máa kọ ìbàjẹ́ tí Yorùbá ń ṣe lókè ọya látàbújá káwọn gẹ́gẹ́ kọ́kọ́ stop ẹ̀ kan bá wọn ra Kaduna sọ̀rọ̀ pé ewu lẹ́ ń ṣe kílẹ̀ bá débi kẹ́ máa mọ́jọ Laylatul Qadri ẹ̀ ń fi ìran mùsùlùmí Yorùbá ẹ̀ fi wọ́n ṣẹ̀sìn ẹ̀sìn kọ́ leléyìí Ànábì sọ pé ní tágbára ìbá wa ká fọwọ́ kọ̀ nígbà tẹ́yìn ò wá sí yín mọ́ káwọn náà wá pè yín sákèésí ẹ̀yin tẹ́ rí ìjọba wò tó yẹ kẹ́ lo ipò ìjọba kẹfì ká mú ọjọ́ fún Laylatul kì í stable Ànábì sọ pé ẹ máa fọjọ́ mẹ́wàá yẹn wà bẹ́ẹ̀ bá mú 23 tẹ́lẹ̀ mú 20 kìíníkan tẹ́lẹ̀ mú 20 kìíníkan kì í stable Ọlọ́run nìkan ló mọ̀gbà olómọjọ́ ẹ tú kálukú lẹ̀ ẹ bá wọn yẹn sọ̀rọ̀ kí ló dé kí ló ka yín la tó bẹ́ẹ̀ èé sẹ̀sìn tí yín lẹ̀ ń jà fún torí wípé àánú Ọlọ́run ló lè lé ọ̀pọ̀lọpọ̀ bá bí n ti ń bá yín sọ̀rọ̀ yìí wípé kí ló dé tẹ̀yìn àtàwọn onísúfí òkè ọya ẹjọ́ra yín bí kẹ́ máa sí mọ́lídì ẹjọ́ra yín bẹ́ẹ̀ torí pé súfí ni gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ yìí súfí ni wọ́n wọ̀nyí kan tẹ́sọ sáwí ni súfí ni wọ́n kí ló dé tẹ̀ ẹjọ́ra yín níbi kẹjọ máa sí mọ́lídì kí ló dé tẹ̀ báyé mu níbi Laylatul Qadri kẹ́ máa sí pátí kẹ́lẹ́ ń sí Laylatul Qadri Ànábì ní tágbára ọba ká
káfa hàn tún sí ìyẹn ló bí kí n ṣe ń fídíò lọ́pọ̀lọpọ̀ tí máa rí ráyé ẹ̀ẹ́sẹ̀lẹ̀ ní tí ń lò wọn ọ̀tọ̀ ní ọ̀rọ̀ jálà bí ní ìṣòro ti ẹ̀ kìí ṣe tí wọ́n sọ pé ìwọ gẹ́gẹ́ wọn náà mọ̀ pé ìrà rí ò fẹ́ pòpò dénú ọ̀ọ̀kà wọn nẹ́sìpàtì yìí kò nǹkan gbogbo àwọn kọ̀rí ìbò àwọn Islamic League nǹkan wọ̀nyí ṣé ọkà wọn kọ́ ni àmọ́ jálà bí ọtí mọ̀ pé tó bá mú wa lé máa dájú ọ̀rọ̀ kan wọn tiẹ̀ náà ń bọ̀ àbá àti ẹ̀ tí ń sọ tiẹ̀ kọjá àbí tá bá lọ tá bá darí ibi ọ̀dọ̀ tí náà láàfin rí gún anẹ́bìsàn sọ pé gbogbo ẹni tágbára rẹ̀ bá wá ká ó máa fọkàn kọ́ wà dhalika li'aful iman ìyẹn ló lẹ ní nígbàgbọ́ Laylatul Qadri tí wọ́n ní a máa wá báwo làwọn sàhábà sí wà ṣe bẹ́ẹ̀ rí wà àwọn sàhábà máa ń jòkó sínú mọ́sálásí wọ́n máa tìláwà al-Qur'ani tó máa sàskárì tó máa ṣe tasbih wa tahlil èyí tó máa mú ma fi wá ṣe níbo lẹ́yìn ti rí ẹ̀rí wo níbẹ̀ fún ya ayò ya qayyum la ilaha illa Allah ẹ̀wọ́n sẹ́sì lélẹ́yìí àánú Ọlọ́run lẹ́sìn lè fi gbọ́mí yé lè fi lè tẹ̀lé torí pé gbogbo ẹni tí yòrò adùn ti bẹ́ndì bídíà tẹ́ ẹ bá ti ra wọlé